Ẹ̀yin èèyàn mi, a kú gbádùn o, a kú ọ̀tọ̀ọ̀rọ̀ o, a kú ṣéènì. Ẹ lẹ́rìí mi látàárọ̀, iṣẹ́ ló pọ̀ fún mi. Here and there, káàkiri káàkiri ká lè kó lè dá náà ni. Mo máa tún gbé borùn mi wá o. Ẹ rí i pé ó lágbára. Mariam, ó rò pé òun fẹ́ jẹ kéèkì and they have it. Níbo náà ti ń rí? Mariam, wọ́n wà ní, ó sọ fún bàbá Nasiru pé láyé ta ló fẹ́ fẹ́ ẹ? Ó ń ṣeré o, òun ò ní ẹ fẹ́ o, òun padà sọ́dọ̀ ọkọ o. Ṣé o mọ̀ pé wọ́n ló ti kó part of ẹrù ẹ̀ kúrò ní ààfin? Wọ́n ń ṣe ló tó wá ru ẹrù délé ni, pé òun kẹ̀. Òun ti dé o, pé òun fẹ́ fẹ́. Tó ká ta ní jẹ́ bẹ́ẹ̀, tá sọ fún yín pé òun fẹ́ fẹ́ bàbá Nasiru, òun padà sílé ọkọ o. Wọ́n ní kí ẹ wá wo àṣírí Mariam lónìí. Bá àṣírí ẹ̀ ṣe bàjẹ́ tó tú dànù. Wọ́n ní, and meanwhile, wọ́n ní ẹrù ẹ̀ tó kó tẹ́lẹ̀, tó kó lọ pé wọ́n ti kó lọ pé ṣùgbọ́n ìtókù pé kò kó gbogbo ẹ̀ lọ. Pé kábíyèsí ṣe lọ order àwọn security pé kán kó gbogbo ẹrù yẹn pátá, pé òun fẹ́ sanitize chamber yàrá Mariam. Wọ́n náà kó gbogbo ẹrù Mariam, wọ́n ti kó gbogbo ẹ̀ sí outside. Pé tó bá dé later, tó bá dé kó wá kẹ́rù ẹ̀, wọ́n ti tilẹ̀kùn. Wọ́n ní bí Mariam ṣe dé nìyẹn o, tó ní pé òun wá bá kábíyèsí pé òun fẹ́ padà sí ilé ọkọ òun. Wọ́n ní kábíyèsí ní ilé ọkọ ti bọ̀. Wọ́n ní kì í ṣe kékeré o. Meanwhile, wọ́n náà ti lọ mú divorce letter, wọ́n ti ṣe pé tó bá dé pé kán mú fún kó sign. Wọ́n ní wọ́n tiẹ̀ ti prepare. Bọ́n ṣe wá di èní o, wọ́n ní Mariam wá dé o. Mariam dé bíbà, ó lóun padà sílé ọkọ òun. Wọ́n ní kábíyèsí ni. Ilé ọkọ ti bo ṣé ti ẹ̀sìn ni àbí ti ní o? Òun ò ní ẹ fẹ́. Time ẹ ti, time ẹ ti, báwo náà tí ẹ ṣe sọ kíní yẹn? Wọ́n ní time ẹ ti out. Time ẹ ti expire ní ààfin. Pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Pé kó lọ fẹ́ ex-husband bàbá Nasiru, pé òun ni ọkọ ẹ̀. Pé kó wá máa rí pé kábíyèsí. Wọ́n ní Mariam sùn. Wọ́n lẹ́jẹ̀ ló kú kó sun líle. Wọ́n ló kú kó sun ẹ̀jẹ̀. Tó ní kí gbogbo èèyàn bá òun bẹ kábíyèsí. Òun padà níbo? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Bàbá Nasiru. Wọ́n ní kó lọ fẹ́ bàbá Nasiru pé time ẹ ti out. Time out ti tó. Time ẹ ti out sí nínú ààfin pé you are not belong to ààfin Ọ̀jájá mọ́ o. Pé time ẹ ti expire. Wọ́n ní kí ẹ wá wo ẹ̀kúnlẹ̀. Wọ́n ní before you know it, wọ́n ti gbé ìwé. Wọ́n ní ó yá pé kó sign pé àwọn lọ́ọ̀yà ti dé. Wọ́n ní kó sign pé divorce, pé kábíyèsí ò ṣe mọ́, ó ti divorce. Wọ́n ló bá ní níbo. Òun ò sign o. Kán bá wọn sọ fún àwọn lọ́ọ̀yà pé kán jọ, kán bá wọn bẹ kábíyèsí. Pé òun padà sí ilé ọkọ. Òun sọ pé òun ò fọkọ mọ́ ni. Òun ò ṣe. Wọ́n ní nǹkan tó wà nínú ìwé ni pé wọ́n ti divorce. Pé kábíyèsí lòun ò ṣe mọ́. Pé kó lọ fẹ́, pé ó ní ọkọ. Pé òun mọ̀ pé ó lọ́kọ tẹ́lẹ̀. Pé bẹ́ẹ̀ tí ìgbà tó kọ ẹ́ dẹ̀ ti wá bá òun pé ìyàwó òun ni. Òun dẹ̀ ti fi ìyàwó lẹ̀ fún níyàwó. Kó lọ fẹ́ bàbá Nasiru. Òun ò ṣọkọ mọ́ o. Kó lọ fẹ́ your ex-husband. Tó pé òun ò rí bàbá Nasiru, tó òun ò sọ fún. Pé ẹnìkan wọ́n ti ń bèèrè pé ìwọ ni ìyàwó àwọn. Ó dẹ̀ ti bímọ 3 fún wọn. Pé kí ló tún mú wá bọ̀ ní ọ̀dọ̀ mi? Lọ bá ẹni tó bímọ fún, lọ sí ilé ọkọ ẹ̀. Lọ bá, pé kò sáyé ń bímọ. Pé kó divorce. Wọ́n ní àwọn lọ́ọ̀yà ní kó gbà kó sign wọ́n fún báyìí. Ó ní òun. Wọ́n ní ṣe ló kàn gba ìwé yẹn tó ìyá gbogbo ìwé yẹn to pieces kó sọnù. Pé ṣe kí wọ́n wọ ẹlẹ́yà Mariam. Wọ́n ló so pírígìdì kísà ẹ̀kúnlẹ̀ ni. Pé wọ́n ní kó lọ fẹ́ ọkọ ẹ̀. Time ẹ ti dí o. Wọ́n ní kábíyèsí ní time ẹ ti dí o. Pé òun ò ṣe o. Àṣé ẹ sì ẹ̀gbọ́n tuntun. Àṣé ṣé rí wọ́n ní tí èèyàn bá ń yọ́ lẹ̀dá, nǹkan burúkú á máa yọ ṣe. Ṣé rí gbogbo èso burúkú tí Mariam ti gbìn kalẹ̀? Àṣé wọ́n ní nígbà tí Naomi wà láàfin, wọ́n ní gbogbo wọn ní kán kú báyìí
tí ó máa gbé wá lẹ́nu, tí kábíyèsí máa gbé lè wá lẹ́nu, tó máa gbé tọ̀hún wá, tó máa gbé lè wá. Wọ́n ní Naomi, wọ́n ní Mariam wà nínú àwọn tó lé Naomi náà. Wọ́n ní Bashiri, wọ́n ní ojú Naomi rí rẹ́dẹ̀rẹ́dẹ̀ ní ààfin yẹn ní táìmù yẹn. Ojú kábíyèsí ṣẹ̀ wá jáǹsì. Ọlọ́run ti wá ṣí lójú inú. Wọ́n á mọ̀ pé mistake tóun ṣe láyé òun ò jẹ́ dánrú ẹ̀ wò mọ́. Wọ́n ní àṣé gbogbo ìgbà táwọn àwọn ẹ̀gbọ́n kábíyèsí tọ́n tiẹ̀ fẹ́ rí mi Naomi ní ààfin gbà yẹn. Wọ́n bá ní wọ́n ló wà nínú nǹkan tí Naomi ṣe kúrò ní ààfin. Pé àṣé àwọn ìyàwó àwọn ẹ̀gbọ́n kábíyèsí jàre. Wọ́n ní àwọn máa fẹ́ àwọn náà ti Mariam. Wọ́n ní àwọn náà ti fún kábíyèsí. Báwọn náà introduce Mariam. Wọ́n sọ pé nítorí pé Mariam kíní kan ìṣe kíní kan lady pé ó ń ṣiṣẹ́ ní oil company pé kíní kan ni ó lówó ó ṣe gbá ó ṣàwo pé ó ní àwọn pé ṣe classical girl wọ́n wà lọ́wọ́ oil company tẹ̀ wọ́n ní òun ni kábíyèsí fi gbà. Kì í ṣe pé bóyá kábíyèsí ló rí Mariam o. Pé òun ò rí Mariam láti sọ pé òun fẹ́ fẹ́ Mariam o. Kì í ṣe ni àwọn ẹ̀gbọ́n àwọn sister kábíyèsí báwọn ẹ̀gbọ́n ẹ̀ báwọn náà introduce Mariam fún kábíyèsí. Òun ni Mariam fi di ìyàwó àpàpàǹdodo fún kábíyèsí o. Ojú kòkòrò pé ó ṣiṣẹ́ ní oil company, ojú kòkòrò pé ó ṣe kíní kan, ó lówó wà lọ́wọ́ ẹ̀, òun ni kábíyèsí fi. Àṣé kì í ṣe ìfẹ́, nothing like a love. So ẹ̀yin èèyàn mi, àṣé àṣírí Mariam nìyẹn o. Àṣé pé kábíyèsí lòun ò fẹ́ mọ́ pé àṣé ìyàwó oníyàwó ni ẹ́. Máa lọ, òun ò ṣe mọ́. Wọ́n ló tán. Wọ́n ní àṣírí àṣírí Mariam kì í ṣe olórí mọ́. Torí kábíyèsí ti divorce ẹ̀. Wọ́n ló ti divorce ẹ̀ totally. Tí ní kó máa lọ. Òun ò ṣe mọ́. Bẹ̀rẹ̀ lẹ́yà. Wọ́n máa ṣẹlẹ́yà. Àwọn oníṣẹ́ ibi máa ṣẹlẹ́yà. Wọn ò ṣe ní ṣẹlẹ́yà. Kì í ṣe bí ti irú Mariam. Mariam yẹn, ọjọ́ ẹlẹ́yẹ yẹn ó kù sí dẹ̀dẹ̀. Ó ṣẹ̀ bẹ̀rẹ̀ preamble lórí yẹn. Kábíyèsí wọ́n ní time ẹ̀ ti out ní ààfin o. Ó ti lọ o. Kábíyèsí ti free o. Ààfin ti tutù. Àwọn tó kù kọ́ lọ́run tó bá gbá wọn dànù. Torí counterfeit ni wọ́n. Àwọn ọba ayé jẹ́ ni wọ́n. Wọ́n fẹ́ pa kábíyèsí, Ọlọ́run ni ò pa. Kábíyèsí kọ̀ kò kú. Àfi Jésù ló gbàkóso. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kí ẹ bá mi like. Ẹ bá mi fi tó kù sí comment section. A jọ ń jíròrò ni o. Ṣé bí kábíyèsí ṣe yẹn ṣé kò dáa? Àṣé kábíyèsí ti sọ ti pẹ́, ó ní wọ́n máa fọwọ́ ara wọn ṣe ra wọn. Ṣé rí pọ́n tí Mariam ti fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀? Bí wọ́n ṣe máa ń fọwọ́ ara wọn ṣe ra wọn. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, God bless you all. Thank you. Bàbá tó rí ètò tó ṣe kíni tó tún jọ wá lójú àtúmọ̀ àfọ̀. Ẹ ti gbọ́ yín. Ẹ ṣé ẹ ṣe ń tẹ́tí sí wa. Bye. God bless you.